Ọkùnrin kan tó bá ń gbọ́ mi, ó ní Abba Kyari tán pa, ó ní COVID-19 kan ló pa á o. Bàbá yìí sọ fún ọ pé enough is enough. Lóòótọ́ tí fóònù bá wà lọ́wọ́ yín bẹ́ẹ̀ bí wọ́n ṣe ń bá yín sọ̀rọ̀, ẹ kàn switch sórí YouTube, ẹ wá type Abba Kyari burial, ẹ lè rí lórí channel news àbí TV news. Ẹ wá lọ fi ojú wo ibi pósí, ibi casket tó gbé sí. Ẹ máa steer straight, ẹ máa wo ibi pósí yẹn nígbà tó ń gbé sọ̀kalẹ̀. Ẹ rí ẹ̀jẹ̀ tútù ń bí orí ẹ̀, bullet náà fi fọ́ orí ẹ̀ láàárọ̀ ọjọ́ yẹn. Tẹ́ ẹ bá ti rí bẹ́ẹ̀, ẹ já mi kúrò lórí ètò yìí. Ẹ ti rẹ́ni tí COVID-19 pa tó ń lẹ́jẹ̀ tútù lórí. Ẹ já mi bí mo ṣe ń sọ̀rọ̀ yẹn, ẹ wo YouTube yìí, ẹ type Abba Kyari burial. Nígbà tó fẹ́ gbé sínú kòtò ẹ̀ tó gbé kúrò nínú pósí yẹn, ẹ wo bí orí ẹ̀. Àárọ̀ ọjọ́ yẹn ló straight. Ẹni tó bá gbọ́ mi kó try, tẹ́ ẹ bá ti rí nǹkan kan bẹ́ẹ̀, ẹ já mi kúrò lórí ètò yìí. Bàbá yìí sọ fún ọ pé enough is enough. Ẹ já sọ̀tọ̀ fún Nàìjíríà. Bàbá yìí ò sí mọ́ kò sí mọ́. Gbogbo tá à ń ṣe ìjọ tí Nàìjíríà bá bẹ̀rẹ̀, wọ́n ní ìwọ ò tó bẹ́ẹ̀. Wọ́n á ti bọ̀bọ́ yẹn pa. Ìjọ náà ni máa sín ìjọ yẹn gangan náà shoot orí ẹ̀. Wọ́n lò pé Muslim pé ìjọ tó bá kú ní bẹ̀rẹ̀ wọ̀. Ẹni tí ò bá rí nǹkan tí mo sọ yìí, ẹ má pè mí sórí ètò. Nàìjíríà tá à ń lọ nìyẹn. Nísìnyí Nàìjíríà, ọmọ iná náà ti Abíọ́lá pa. Àsìkò ti tó ká kúrò lóko ẹrú. Àwọn Fúlàní ń bọ̀ wá fún wa o. Ká bọ̀ wọ́n lọ́balọ́ba. Ẹ̀ ń fi Fúlàní joyè, ẹ̀ ń fi wọ́n jẹ sẹ́ríkì, ìwọ́ sẹ́ríkì ọba. Lóòótọ́ mi máa bí tọ́ bá ti ń pé méjì.